Wò ó, mo gbọ́ pé gbogbo ìgbà ló máa ń sa ipá tó dẹ̀ ń gbìyànjú láti fi tẹ́ ọmọ ènìyàn lọ́rùn. Mo fẹ́ kó o mọ nǹkan kan dájú wípé ọmọ ènìyàn ò ṣeé tẹ́ lọ́rùn. Bẹ́ẹ̀ ni, ṣe ìwọ̀n tó bá lè ṣe fún ọmọ ènìyàn ni, o ò lè tẹ́ ọmọ ẹnìkankan lọ́rùn. Tó bá tiẹ̀ tẹ́ ọmọ ẹ̀dá lọ́rùn lónìí, ó lè di lọ́la kí n tó ṣe fọ́mọ ẹ̀dá yẹn kó má jẹ́ nǹkan kan lójú wọn. Bó ti wù kó o dára tó sí ọmọ ènìyàn, bó ti wù kó o ṣe àánú tó fún ọmọ ènìyàn, bó ti wù kó o jẹ́ olùrànwọ́ tó fún ọmọ ènìyàn, bó ti wù kó o nífẹ̀ẹ́ ọmọ ènìyàn tó, kó o forí ṣe fọrùn ṣe, kó o máa sá sọ́tùn sósì káyé ọmọ ènìyàn ba lè dára bí ẹni pé o ò ṣe nǹkan kan fún ẹlòmíì ló máa rí lójú wọn. Kódà wọ́n lè sọ fún ẹ pé kí lo tiẹ̀ ṣe gan tẹ́nìkan ò ṣe rí. Irú ìrànlọ́wọ́ wo lo ṣe téèyàn kan ò ṣe rí? Irú